ẹ̀yin tèmi ọ̀rọ̀ ikú actress Orwell Adémọ́lá ó ti wáá fẹ́ẹ́ dá nǹkan míì kalẹ̀ o. ẹ gbọ́ ná, ṣé nǹkan míì tún wà ń bẹ̀ ni lórí ọ̀rọ̀ àbúrò actress Orwell Adémọ́lá, èyí tí ọmọkùnrin yìí tó ń jáde ní gbogbo ìgbà tó wá ń accuse àwọn tí ò yẹ kó accuse, tó wá ń bú àwọn tí ò yẹ kó bú. ẹ̀yin tèmi, ọmọkùnrin yìí ó tún ti jáde o, ó bẹ̀rẹ̀ sí ní tùtùkùtù, ó bẹ̀rẹ̀ sí ní sọ ohun tí ò yẹ kó sọ lórí ọ̀rọ̀ wípé nígbà tí ẹ̀gbọ́n òun wà láyé, àwọn tí wọ́n jọ wà nínú eré orí ìtàgé, ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ò ràn án lọ́wọ́, ó ní wọn ò bá promote fíìmù ẹ̀. ọ̀rọ̀ yìí ló sọ lánàá tó sọ tí àwọn èèyàn jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bu wípé ṣé nǹkan tó tọ́ tó yẹ kó máa ṣe lásìkò yìí nìyí, tó bá jẹ́ wípé lóòótọ́ ó nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n rẹ̀, tó bá yẹ pé lóòótọ́ ikú ẹ̀gbọ́n rẹ̀ kò dùn, kò yẹ kó máa jáde kó wá máa wí gbogbo wótòwótò èyí tó ń wí yìí. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ arákùnrin yìí kò dẹ́kun ìwà tó ń wù yìí o. ṣé ló tún jáde tó sì bẹ̀rẹ̀ sí ní tùtùkùtù bó ṣe ń sọ. ẹ̀yin tèmi, ẹ má gbàgbé pé lánàá ó dárúkọ àwọn òṣèré èyí tó wà nínú ẹgbẹ́ òṣèré yìí wípé wọn ò ran ẹ̀gbọ́n òun lọ́wọ́, wípé lẹ́yìn ìgbà tó kú tán ni oníkálukú bẹ̀rẹ̀ sí ní gbé fọ́tò rẹ̀ sí orí péèjì wọn láti bá wọn dárò. ẹ̀yin tèmi, kódà nínú ọ̀rọ̀ rẹ̀ ó pe orúkọ Ìyábọ̀ Òjó, bẹ́ẹ̀ sì ló pe orúkọ Abdulateef Adédìméjì, ó ní wọn ò ṣe nǹkan kan fún un. bó tilẹ̀ jẹ́ wípé lẹ́yìn ìgbà tí Ìyábọ̀ Òjó tó gbọ́n tí arákùnrin yìí wí, Ìyábọ̀ Òjó jáde ó sì wáá fi ohùn kalẹ̀ wípé nígbà tí actress Orwell Adémọ́lá wà láyé, ó lóun ṣèwọ̀nba tóun lè ṣe fún un, ó lóun ràn án lọ́wọ́. ẹ̀yin tèmi, gẹ́gẹ́ bí nǹkan tí Ìyábọ̀ Òjó kọ, ó ní I over supported your sister when she was alive, when she was building a career as a producer and director. I featured in her movies countless times for free, and I also supported her financially and emotionally. May her beautiful soul continue to rest in perfect peace. eléyìí ni ntí Ìyábọ̀ Òjó tó fi dá àbúrò Orwell Adémọ́lá, èyí tó jáde tó ń tùtùkùtù tó fi dá lóhùn. Ìyábọ̀ Òjó jẹ́ ká mọ̀ wípé ó ń ṣèwọ̀nba tí òun lè ṣe fún Orwell Adémọ́lá. ó ní àìmọye ìgbà tó jẹ́ wípé òun kópa nínú fíìmù tí Orwell Adémọ́lá èyí tó ṣe tóun ò gba sísì lọ́wọ́ rẹ̀. ó ní bẹ́ẹ̀ sì ni òun fi owó ràn án lọ́wọ́, bẹ́ẹ̀ sì ni òun dúró fún un bó ṣe yẹ kí òun dúró fún un nígbà tí ó nílò òun. ó sì tún ṣàdúrà fún wípé òun gbàdúrà wípé kó sùn re. ṣé ló dàbí ẹni wípé ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó sọ yìí kò tẹ́ àbúrò Orwell Adémọ́lá lọ́rùn, ṣe ló jáde ló tún bẹ̀rẹ̀ sí ní tùtùkùtù. bẹ́ẹ̀ náà ló ń sọ òkò ọ̀rọ̀ sí àwọn ìyókù tí wọ́n jọ wà nínú ẹgbẹ́ òṣèré àti àwọn tí wọ́n ń sọ̀pọ̀tì àwọn ẹgbẹ́ òṣèré yìí. ẹ̀yin tèmi, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó jẹ́ ká mọ̀ wípé àwọn ò kí ń ṣe hypocrite o. ó ní ìdílé táwọn ti wá, ó láwọn ò kí ń ṣe hypocrite, bẹ́ẹ̀ sì ni àwọn ò kí ń ṣe ọmọdé, àwọn ò kí ń ṣe ẹni tí ò mọ ọ̀tún yàtọ̀ sí òsì àwọn. ẹ̀yin tèmi, ó ní nínú ìdílé táwọn ti wá, ó ní àwọn lówó lọ́wọ́, bẹ́ẹ̀ sì ni àwọn lórúkọ. ó ní àwọn ò kí ń ṣe aláìmọ̀kànmọ̀kàn bí àwọn ará orí social media. ẹ̀yin tèmi, eléyìí mọ̀ gbẹnu tán, eléyìí lẹ́tìkẹ́. ó ní nígbà tí ẹ̀gbọ́n òun wà láyé, ó lóun fún ẹ̀gbọ́n òun ní emotional support, ó lóun fún un ní support mentally, bẹ́ẹ̀ sì ni òun support ẹ̀ financially. ó nípa tóun kó nínú ayé ẹ̀gbọ́n òun, ó ní kì í ṣe kékeré o. ẹ̀yin tèmi, ìbéèrè ti tèmi wá ni wípé gbogbo àwọn orúkọ èyí tí arákùnrin yìí ń pè jáde yìí, ó ní Ìyábọ̀ Òjó, ó ní kò ran ẹ̀gbọ́n òun lọ́wọ́. ẹ jọ̀ọ́, ṣé Ìyábọ̀ Òjó tan mọ́ fámìlì Orwell Adémọ́lá ni? àbí ìgbà wo ni Ìyábọ̀ Òjó
tó pa orúkọ rẹ̀ dà kúrò ní Òjó tó di Adémọ́lá? Àbírú ọ̀rọ̀ kátikàti wo ni ká sọ wípé ń jáde lẹ́nu ọmọ ọkùnrin yìí? Ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú nǹkan tí arákùnrin yìí sọ. Kújọ máa ń jẹ́ kí èèyàn kórè ojú èèyàn àpapọ̀ àgbúgbọ̀kúgbọ̀ àwọn tó jẹ́ kó sọ̀rọ̀ sí ẹ̀ máa sọ̀rọ̀ sí ẹ̀. Ṣé mo bí ọ̀rọ̀ ṣe first home video ẹ̀ ni àrẹ̀mọ bó ṣe first album orin ẹ̀ ni mo bí tó ti rówó àwọn tó ti rí funding àbẹ̀mọ bó máa ṣe ń ṣe fíìmù àbẹ̀ tó máa ti ń rówó àbẹ̀mọ àwọn ṣe family tá à ń support ara wa àwọn òjò ń ṣe family tàbá ti support ara wa tán àmọ́ àgbẹ̀ sórí social media ṣùgbọ́n àwọn ń ṣe àwọn tó máa ń ṣe àwà sínú àwọn tó máa ń ṣe giveaway ẹ máa gbọ̀ngàn sórí social media àwọn sínú wọn à ń ṣe sọ yọ bẹ̀rẹ̀ àwọn tó mọ̀ mí dáadáa àwọn tó ti come in contact pẹ̀lú mi in person tó mọ orú mi wọ́n mọ̀ pé àwọn ń ṣe hypocrite realist lèmi èmi ò ń cover nǹkan kó do I don't sugarcoat I won't sugarcoat anything so you're saying that cinema movie àwọn Ìyábọ̀ wọ́n ṣe fi sí àwọn ètò tí ń ṣe bọ̀ ńkọ́ ṣọ́fíìsì ni ọmọ ẹ má lọ wọ́n rìn mi o ẹ̀bí mi bẹ̀rẹ̀ anybody where the problem is ẹ̀yin olódò mo ti máa clarify ẹ̀ sìn ẹ̀gbọ́n tèmi ni so ibi tó máa ṣe ní support tèmi ó yàtọ̀ ẹ̀yin lè máa ń claim pé fan I'm your number one fan I'm your number one kìnìkan ẹ̀yin ṣé yín subscribe to channel yẹn ẹ̀gbọ́n tèmi ni ibi tí mo máa ti ń support ẹ̀ ẹ̀yin ò mọ̀ ń pa ẹ̀. The way I support my sister, you don't know how I support her financially, you don't know how I support her morally, you don't know how I support her mentally. But nǹkan tẹ́yìn lọ ń wò ní repost, retweet, orí yín ti yí, orí gbogbo yín ó ti yí, ẹ ti mental. Mo yẹ support ẹ̀gbọ́n mi, tí n bá support ẹ dáadáa, àwọn colleagues ẹ̀ tó ń pè mí, tó ń mọ̀ mí, ọ̀ ní ẹ bá pè mí. I wouldn't have been the first person they were trying to reach when she died. Inshallah, ibi tó máa ti ní support tèmi ó yàtọ̀ ẹ̀yin lè máa ti ń support ẹ̀ ẹ̀yin ò mọ̀ pa ẹ̀. The way I support my sister mọ̀ pa ẹ̀ you don't know how I support her financially you don't know how I support her morally you don't know how I support her mentally mọ̀ gbogbo yẹn but nǹkan tẹ́yìn lọ ń wò ní repost retweet orí yín ti yí orí gbogbo yín ó ti yí ẹ ti mental. Mo yẹ support ẹ̀gbọ́n mi tí n bá support ẹ dáadáa àwọn colleagues ẹ̀ tó ń pè mí tó ń mọ̀ mí ọ̀ ní ẹ bá pè mí I wouldn't have been the first person they were trying to reach when she died. Mo sábà mọ̀ ẹ̀gbọ́n so why were you trying to reach me. Abẹ́ẹ̀rí báyìí kí ni ká ti pè léyìí bóò ni ọ̀rọ̀ ikú Allwell Adémọ́lá ṣe kan Ìyábọ̀ Òjó nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ṣé nígbà tí ẹ̀gbọ́n rẹ̀ wà láyé ṣé ẹ̀gbọ́n rẹ̀ ò ní lọ́wọ́ ni ṣé ń tọrọ jẹ ni àbí kí ni ká ti pe gbogbo eléyìí ẹ̀yin tèmi tí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí tó tún fi kan Ìyábọ̀ Òjó kí ló dé tó fi jẹ́ wípé tajá tẹran tí wọ́n bá ti jáde Ìyábọ̀ Òjó òun ni wọ́n ń pariwo bó lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí bó ló tún ṣe kan Ìyábọ̀ Òjó àti Lateef Adédìméjì àti àwọn òṣèré yòókù bó lọ̀rọ̀ yìí ṣe kàn wọ́n àbí ká ṣàṣọ wípé ọmọkùnrin yìí ó fẹ́ fi orúkọ àwọn tó ń pè yìí ó fẹ́ fi make ó fẹ́ fi establish ara ẹ̀ àbí ó fẹ́ kí àwọn èèyàn náà kí wọ́n mọ̀ ọ́n náà láwùjọ àbí kí ni ká pe kátikàti èyí tí arákùnrin yìí ń ṣe yìí. Ó tẹ̀síwájú ó jẹ́ ká mọ̀ wípé gbàrà tí ẹ̀gbọ́n òun kú ó ní ẹni àkọ́kọ́ èyí tí wọ́n kọ́kọ́ pè tí wọ́n kọ́kọ́ sọ fún nínú ìdílé ó lóun ni ó ní kódà kún tó pe ẹ̀gbọ́n òun ó lóun ni wọ́n kọ́kọ́ fi tó létí ẹ̀yìn èèyàn ó ní ká lè mọ ibi tí òun àtẹ̀gbọ́n òun tí àwọn jọ ibi táwọn jọ dì sí táwọn jọ close sí eléyìí mọ̀ tó gbẹnu tán ó jẹ́ ká mọ̀ wípé gbogbo àwọn tí wọ́n ń pariwo wípé àwọn fẹ́ràn ẹ̀gbọ́n òun àwọn jẹ́ followers ẹ̀ àwọn jẹ́ fans ẹ̀ ó ní kí ló dé tó fi jẹ́ wípé àwọn tí wọn ò support ẹ̀gbọ́n òun nígbà tó wà láyé òun ni wọ́n ń support kí ló dé tó fi jẹ́ wípé gbogbo àwọn tí wọn ò ran ẹ̀gbọ́n òun lọ́wọ́ nígbà tó wà láyé ó ní àwọn tí wọ́n wá ṣẹ̀ ń pariwo wípé àwọn followers ẹ̀gbọ́n òun yìí tí wọ́n wá ń support nísìn kódà ibi tọ́rọ̀ yìí gbẹnu tán dé ẹ̀yìn tèmi ṣe ló tún fèpè lélẹ̀ ó ní ṣé gbogbo àwọn tí wọ́n ń tùtùkùtù tí wọ́n ń sọ̀sọ́kùsọ yìí
ó ní ṣé orí wọn burú ni. Eléyìí mọ̀ tún gbẹnu tán ẹ̀yin tèmi. Ó ní ṣé nígbà tí wọ́n ń sọ wípé Ìyábọ̀ Òjó ó kópa nínú fíìmù tí ẹ̀gbọ́n òun ṣe tí ò sì gbowó, ó ní ṣé nígbà tí ẹ̀gbọ́n òun wà láyé ṣé Ìyábọ̀ Òjó ran ẹ̀gbọ́n òun lọ́wọ́ ni. A mọ̀ wá ṣe nǹkan o. Àní ó tún tẹ̀síwájú, ó jẹ́ ká mọ̀ wípé òun ò bẹ̀rù ẹnikẹ́ni o. Ó lóun ò bẹ̀rù tí ẹnikẹ́ni lè ṣe fóun. Ẹ̀yin tèmi, eléyìí mọ̀ gbẹnu tán kí wá ní ká pé ní tí ń ṣe arákùnrin yìí. Ṣé ẹ̀yin lérò wípé ọmọkùnrin yìí ṣó wà òkè? Ṣé ẹ lérò wípé ó gbádùn? Ẹ lérò wípé ọpọlọ rẹ̀ ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ pẹ̀lú gbogbo kótókótó èyí tó ń sọ lẹ́nu yìí? Gbogbo àwọn tó ń pariwo wípé wọn ò rẹ̀ gbọ́n lọ́wọ́ báyìí, ẹ jọ̀ọ́ ṣé àwọn náà ò ní ṣòro wọn? Àbí ṣé ẹ̀gbọ́n rẹ̀ nìkan ló wà nínú industry tó fi jẹ́ wípé gbogbo wọn ní láti ran ẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́? Àbí ìgbà wo ni ẹ̀gbọ́n rẹ̀ jáde tó gbégbá báárà wá síta àbí tó pariwo síta wípé kí àwọn òṣèré ẹgbẹ́ òun kó wá ràn án lọ́wọ́ pò ń níṣòro? Kí ni ká pe léyìí? Gbogbo ohun tèmi ń rí tí arákùnrin yìí ń ṣe ò ní wípé ó fẹ́ fi orúkọ àwọn tó ń pè yìí, ó fẹ́ fi make orúkọ titi ẹ̀ náà ni. Ó fẹ́ kí ayé mọ̀ òun. Òun náà fẹ́ lórúkọ. Ṣùgbọ́n tó bá wá fẹ́ lórúkọ, kí ló dé tó fi jẹ́ wípé ikú ẹ̀gbọ́n rẹ̀ òun ló fẹ́ fi ṣe àtẹ̀gùn? Kí ló dé tó fi jẹ́ wípé ó ní láti tẹ àwọn ẹran tí ò yẹ kó tẹ̀ mọ́lẹ̀ kó tó di wípé ó débi tó dé? Àbí ẹ̀yin tèmi, kí ni ká pe gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀? Torí tèmi bá wo bí bọ̀bọ́ yìí ṣe ń sọ̀rọ̀ àti ojú rẹ̀, ẹ rí wípé ó fẹ́ jọ ẹni tí ń mu nǹkan, ẹni tí wọ́n po nǹkan papọ̀ mọ́ fún èyí tí mọ̀. Ó dàbí kó mọ̀ wá jẹ́ wípé bóyá wọ́n ti fún un ní overdose àbí ó ti mu kọjá ní tí ò yẹ kó mu. Òun ló fà á tó fi ń jáde tí wọ́n á ń sọ ohun tí ò nítumọ̀, ọ̀rọ̀ tí ò lórí, tó kàn wá ń sọ kátikàti, tó ń sọ kótókótó níta. Ṣé àwọn ẹbí Allwell Adémọ́lá, gẹ́gẹ́ bó ṣe sọ wípé àwọn ẹbí òun àwọn lówó lọ́wọ́, èèyàn ńlá ni wọ́n, olórúkọ ni àwọn, ṣé wọn ò rí gbogbo wọ́nranwọ̀nran èyí tí arákùnrin yìí èyí tó ń ṣe yìí? Ṣé lásìkò yìí ló yẹ kó máa ṣe gbogbo wọ́nranwọ̀nran yìí? Ṣé kò yẹ kó ti kọ́ọ̀lẹ̀ to order pé gbogbo ohun tí ń ṣe yìí kò ní ìdí ẹ̀ lásìkò yìí tó bá jẹ́ wípé lóòótọ́ ikú ẹ̀gbọ́n rẹ̀ yìí ó kà lára? Gbogbo àwọn tó wà nínú industry yìí, oníkálukú ló ní ìṣòro titi ẹ̀. Oníkálukú ló ní nǹkan tó ń face emotionally, financially. Oníkálukú ló ní nǹkan tó ń face spiritually. Ẹni tó bá jáde tó wá sọ titi ẹ̀ síta ò ní wọ́n mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ wípé in tí wọ́n ń face gan wọn ò lè bọ́ síta wá sọ. Ṣé ò ní wọ́n wá fi ìṣòro titi wọn kalẹ̀ tí wọ́n wá mọ́ gbọ́ tẹnìkan? Bó tilẹ̀ jẹ́ wípé a máa ń bọ́ àwọn òṣèré yìí wípé wọn ò kí ń ran ara wọn lọ́wọ́. Ṣùgbọ́n ṣé bíi ti Allwell Adémọ́lá wà ni? Allwell Adémọ́lá a rí i pé ó wà òkè, ó wà very okay. Gẹ́gẹ́ bí àwọn colleagues ẹ̀ gan bí wọ́n ṣe ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ẹni tó wà lively ni, ẹni tó wà jovial ni, ẹni tó ń bá gbogbo èèyàn ṣe ni, kò ní problem pẹ̀lú ẹnikẹ́ni. Kí wá ló dé tó fi jẹ́ wípé àbúrò rẹ̀ ló fẹ́ máa fa ọ̀tá fún un lẹ́yìn ìgbà tó ti kú tán? Ẹ̀yin tèmi, àbí kí ni nǹkan tẹ́yin náà rò lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, lórí ọ̀rọ̀ àbúrò Allwell Adémọ́lá èyí tó sọ kótókótó káàkiri yìí? Ẹ jẹ́ ká jọ wò kí ni tẹ́yin náà rò lórí ọ̀rọ̀ rẹ̀. Gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ́. Ire o.